wọ́n ti mú àwọn akẹ́kọ̀ọ́ fásitì 8 tó ń ṣẹgbẹ́ òkùnkùn l'Adó-Èkìtì. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti kéde pé ọwọ́ àwọn ti tẹ àwọn èèyàn 8 tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn níléèwé fásitì ìpínlẹ̀ Èkìtì. Alukoro àwọn ọlọ́pàá nípínlẹ̀ Èkìtì, Ọ̀gbẹ́ni Sunday Abutu, ṣàlàyé pé àwọn ọ̀daràn náà ti wà lákàtà wọn ní olú iléeṣẹ́ wọn tó wà lọ́nà Ìyìn Èkìtì ní Adó-Èkìtì. Níbẹ̀ ni wọ́n ti ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Ó ṣàlàyé pé ṣàdédé làwọn ọlọ́pàá ẹ̀ka Kògbérègbè gba ìpè pé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn kan tí wọ́n pe ara wọn ní Buccaneer ń da ọgbà yunifásitì náà rú. Ní kété tí wọ́n gba ìpè yìí ni wọ́n kó àwọn ọlọ́pàá Kògbérègbè lọ sínú ọgbà fásitì náà. Lásìkò náà sì ni ọwọ́ tẹ àwọn èèyàn 8 tí wọ́n jẹ́ ọmọ yunifásitì ìpínlẹ̀ Èkìtì. Orúkọ àwọn afurasí ọ̀daràn náà tí Abutu fi léde ni Onífádé Joshua Akínṣọlá tó wà ní ìpele ọdún 4 ní ẹ̀ka ètò ẹ̀kọ́ òṣèlú Political Science, Ọlátúndé David tó wà ní ìpele ọdún 4 ní ẹ̀ka ìmọ̀ ẹ̀kọ́ kọ̀ǹpútà Computer Science, Ọmọbóyèwá Ọlábọ̀dé tó wà ní ìpele ọdún 4 ní ẹ̀ka ìmọ̀ ẹ̀kọ́ òṣèlú Political Science. Àwọn yòókù ni Daniel Olúwagbénga tó wà ní ẹ̀ka ètò ẹ̀kọ́ ìṣirò owó, Adélékè Tọ́lání, Andrew Ochukwu, Bámidúró Ahmed Ọláwálé àti Adélakùn Ọmọnìyí tó ti ṣetán ní yunifásitì náà láti ọdún 2023. Gẹ́gẹ́ báwọn ọlọ́pàá ṣe wí, lákòókò tí wọ́n fẹ́ mú àwọn afurasí ọ̀daràn ọ̀hún ni àwọn kan lára wọn bẹ̀rẹ̀ sí yìnbọn sí ọkọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n sì fọ́ gíláàsì ọkọ̀ náà. Alukoro ní gbogbo ètò ń lọ lọ́wọ́ láti fi páńpẹ́ òfin mú wọn àti láti sa gbogbo agbára láti gba àwọn ohun ìjà tó wà lọ́wọ́ wọn. Lára àwọn ohun ìjà tí wọ́n gbà lọ́wọ́ àwọn kan tọ́wọ́ bà ní fìlà aláwọ̀ yẹ́lò 2 tí wọ́n ya àmì ìdánimọ̀ Buccaneer sí àtàwọn nǹkan olóró míì. Taofeek Surdiq ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.